Woloba tó ń dárí jiyàn. Ó ní ìwọ Olúwa. Ó ní jọ̀ọ́ mo bẹ̀ ẹ́. Ro ọlá àwọn tó fún lówó, tó fún lọ́lá, tó fún lọ́rọ̀. Ẹ̀yin èèyàn ó ti padà ṣẹlẹ̀ o. Lizzy Anjorin má ti jáde báyìí láti wá tú àṣírí Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ bí ò ṣe wo fídíò dé parí nítorí wípé ẹ máa gbọ́ àwọn àṣírí ńlá èyí tí ẹ̀yin kò gbọ́ rí nípa Fúnkẹ́ Akíndélé nínú fídíò yìí. Ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. Wọn ò ní ro ọlá àwọn títí wọn ti bàjẹ́ o. Wọn ò ní ro ọlá àwọn tí òrìlé kan tí òrìlé rà tí òróríire ṣe o. Wọn ò ní ro ọlá mẹ̀kúnnù. Ó ní ro ọlá àwọn olówó. God has given us export to be successful under Surat Fatiha. But ojoko ń bá wọn bá yí ẹni tí ò ṣe jẹ́ nítorí Ìyábọ̀ Òjó fẹ́ jẹun. Ẹ continue. Ẹ̀rí ìsìn wọ́n tún ti ń plan eléyìí. Eléyìí ń lọ nìyẹn. Ó ti gbé phone number. Ṣó possible kó gbé phone number ọlọ́pàá jáde sórí online kó má lọ ẹ̀wọ̀n? Is it possible kó gbé phone number ọlọ́pàá jáde lórí social media kó má lọ ẹ̀wọ̀n? Ṣó possible? Ṣé ó possible kó lọ serve fundamental online on social media through bloggers? Fundamental document on post yẹn document tó máa ń fún èèyàn ní ọwọ́ àtọwọ́ wọn kì í fún èèyàn ní fundamental online o. Tó bá wá lo ẹ̀wọ̀n tán sìn ẹ wá rí Ìyábọ̀ Òjó á jáde onírànú ní Davina ní she will now become the victim. She will now become the ẹ wá rí Ìyábọ̀ wá gba donation ọ̀fẹ́ àwa kí ẹ ń rí yálà ya ẹ ó tiẹ̀ ní survive yìí tó wà Ìyábọ̀ Òjó lè survive ó ní survive ẹ ṣé èmi ni mo ní kó gbé phone number ọlọ́pàá sí tansin èmi mo ní kó serve fundamental lórí online ta lè rí tó serve fundamental lórí online rí mystery ta lè rí tó lọ serve document court document online níbo lẹ ti rí kéèyàn gbé phone number ọlọ́pàá síta ibo wọ́n bá ti wá sí lọ síbi tán sí àwọn ẹni àná lọ bóyá dẹ̀ palẹ̀ mọ́ ẹbí ìyá àbẹ́jì ni wọ́n tún wá gba donation bàbá àbẹ́jì ó mọ̀re tí èjè ṣe fún ẹ ó mọ̀re tí Àbíkẹ́ Jagaba ń ṣe fún ẹ bàbá àbẹ́jì ó mọ̀re tí wọ́n máa ń ṣe fún ẹ ogun ní ṣí ni mú èpè kì í ṣìyànjà tí ò bá sí Àbíkẹ́ Jagaba bàbá àbẹ́jì ìwọ ló bá wà lẹ́wọ̀n tí dọ́kásì bá máa fi òkú ìyàwó ẹ àti àwọn àyè ọmọ ẹ gba donation but it's okay bó ṣe fa burú san dáadáa bàbá àbèjì it's okay ẹnu ẹ ló wà ẹ you like my stature God bless you ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi má bá wọn bá yí olówó jẹ́ lórí social media má bá wọn bá yí àwọn tọ́lọ́run ti gbà títí wọn Ìyábọ̀ Òjó tó sọ fún wa pé òun fẹ́ bílọ́níà òun àtòǹgbọ̀n lọ́rùn náà jọ ń gba donation àmọ́ bí tí Mohbad ti lọ kọrin ní UK dọ́là o má bá wọn bú ẹni tí ó mo sọ fún yín evidence lẹ rí láàárọ̀ yìí ẹ rí bí Ìyábọ̀ Òjó àti Dorcas ṣe package ẹ ni ẹ mọ ẹ package ẹ rí pé ó máa já síbì kan fọmọ yìí nísìnyí nítorí pé wọ́n fẹ́ fi gba donation má máa sọ tèmi fún yín tó bá rò pé ó fẹ́ bá ọmọ tó ń gbé kiri yìí sìn ó rò pé òun fẹ́ bá ti Lizzy jẹ pọ̀pẹ́ láwọn nǹkan tó wà nílẹ̀ ó dà pé ó ti bàtà rẹ̀ jẹ ó dà bẹ́ẹ̀ ẹ lọ kọ́ ṣẹ́ rí àwọn ọmọ mi lélẹ̀ tí ó bá sẹ́yìn tí mò ń bá rojọ́ àwa ń ṣiṣẹ́ lọ mi lóbò mi ìdòrò pé àwọn ọmọ mi lóbò tí mo fẹ́ tà iṣẹ́ làwa ń ṣe ẹ wo bí Ìyábọ̀ Òjó àti Dorcas ṣe páàkì káti ẹ̀ sọ pé ọmọ yẹn ò gbọ́n tí Ìyábọ̀ Òjó àti Dorcas bá mean well fọmọ yẹn ẹni kí lẹ lọ gbalé funfun ṣé bó yẹ ká ẹ yọ nínú ogun ni ẹ̀yin lẹ kì í bọnú ogun ẹ wá lọ gbalé fún ẹsẹ̀ wàá sọ fún pé kó ní ìṣó kó lọ pósì dọ́kúmẹ́ǹtì ọlọ́pàá àbí kó ríbi lo ẹ̀wọ̀n kẹ́ríbi fáwọn ọmọ ẹ̀ tọrọ bára ibi la máa wà ńgbà tí gbogbo nǹkan tí Lizzy bá predict tó bá bẹ̀ sí ní unfold ibi la máa wà bẹ́ẹ̀ la ṣe rí ẹ̀dá kan tó kàwé
àbí tó níláárí láti pe ọmọ yẹn sẹ́yìn pé ohun tí Dorkas àti Ìyábọ̀ Òjó ń ṣe yìí ṣọ́ra kán má pa ẹbí Ìyábọ̀ Òjó kán má pa ẹbí Ìyá Ìbejì àbí kán rún ẹlẹ́wọ̀n gbére kán máa fọmọ ìgbà donation. kéèsì ẹnu ìṣó máa yàtọ̀ sí kéèsì títí ẹ̀ kéèsì ẹnu ìṣó máa ń fọmọ parọ́ ni káṣírí àwọn ọmọ Fọlá tó tú síta ìwọ ò máa lọ́mọ ò máa lẹ́bí ò máa lára pure nǹkan tó. So can you guys hear me now? Can you guys hear me now? Can you guys hear me? You can hear me good. So it's the network per se.